Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a dúpẹ́ fún àánú ńlá láti àrígbà àti oore ọ̀fẹ́ tí ò wọ́pọ̀ tí a rí gbà nínú oṣù oore ọ̀fẹ́ tí a tún fi rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù ìkarùn-ún. Owó, ọlá, tẹ̀síwájú, àṣeyọrí yóò bọ̀ wá fún wa nínú oṣù oore ọ̀fẹ́ yìí àti pé ẹ̀kọ́ tí a ó kọ́ lénìí onílòdì sí wa ní ọjọ́ ìdájọ́ torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ìní ọjọ́bọ̀ ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ apá kẹrin ìkẹkùn pẹyẹpẹyẹ apá ìkẹrin. Àwọn àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkejìlá. Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkejìlá. Ohun gbogbo ni ó yẹ fún mi o, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi o, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sí abẹ́ agbára ohunkóhun. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún, kí àwọn oníYòrùbá kan máa bá wa kà á lọ. Ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Ǹjẹ́ wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́bọ̀. Lónìí, màá jíròrò lórí àmúyẹ kejì tí ohun ẹ̀tàn èṣù máa ń ní. Èṣù máa ń lo àwọn nǹkan ẹ̀tàn tó dùn ún wò lójú tí ó sì dùn lẹ́nu láti mú àwọn ènìyàn wọ páńpẹ́ rẹ̀. Fún àpẹẹrẹ, Éfà rí èso náà pé ó dára fún ojú àti pé ó dára fún oúnjẹ nígbà tí èṣù fi wọ̀n ọ́n. Genesis orí ìkẹta ẹsẹ̀ ìkẹfà. Gbígbé ẹ̀ṣẹ̀ wá bí ohun tó dára jẹ́ àrékérekè èṣù láti fi mú ènìyàn bọ́ sí páńpẹ́. Èyí gbogbo onídàájọ́ gbọ́dọ̀ ṣọ́ra fún o. Èyí ni gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ ṣọ́ra fún. Tí ó bá jẹ́ pé ẹ̀yà ara rẹ tó wà lóde ló ń ṣàkóso ènìyàn, ènìyàn náà lè gba ẹ̀tàn Sátánì o. Ènìyàn lè gbà fún ẹ̀tàn Sátánì. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ di òkú sí ẹran ara. Nígbà tí àwọn ènìyàn bá fẹ́ tẹ́ ara wọn lọ́rùn, wọn kì yóò lè ṣàkóso ara wọn mọ́. Fún àpẹẹrẹ, ìbálòpọ̀, oúnjẹ jíjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tó léwu níbi ohun ẹ̀tàn èṣù ní dídùn láti jẹ ni pé tí ènìyàn bá ti tọ́ wò lẹ́ẹ̀kan ṣoṣo, ó lè nira láti dá a dúró. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàpèjúwe ní ọjọ́ mẹ́ta sẹ́yìn, kọ́kọ́rọ́ láti yàgò fún ohun ẹ̀tàn náà ni pé má tọ́ wò rárá o. Bẹ́ẹ̀ ni ó dùn ún wò, ṣùgbọ́n o kò gbọ́dọ̀ súnmọ́ ibẹ̀ rárá. Òwe ilẹ̀ adúláwọ̀ kan sọ pé ohun tí ènìyàn kò bá ní jẹ kó má fi run mú rárá o. Béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ní ìwà bárakú sí ohun kan tó burú. Wọ́n yóò sọ fún ọ pé ìtọ́wò lásán ni àwọn fi bẹ̀rẹ̀ o. Àwọn tí wọ́n ń dá ṣe ìbálòpọ̀, wọ́n kàn tọ́wò lẹ́ẹ̀kan náà ni o. Nígbà tí wọ́n sì rí pé kò sí ohun kan tó ṣẹlẹ̀ sí wọn, wọ́n tún ṣe é títí tí wọ́n fi rí i pé ó ti di bárakú fún wọn. Àwọn tí mutí ó ti di bárakú fún, àwọn tí ọtí mímu ti di bárakú fún sábà máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú mímu ọtí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí wọ́n tó di ọ̀mùtí paraku. Nígbà tí tàkúté bá padé tí ọ̀pọ̀ ọjọ́ àwọn wọ̀nyí, ọ̀pọ̀ wọn tí wọ́n bá bojú wẹ̀yìn wo ìgbé ayé wọn, wọn yóò kábàámọ̀ ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ tọ́ ohun ẹ̀tàn ọ̀tá náà wò. Tí pẹyẹpẹyẹ bá dẹkùn sílẹ̀ tí o kò sì yẹra fún ohun ẹ̀tàn náà, o kò sí nìyẹn o. Ní àsìkò ogun abẹ́lé Nàìjíríà, gbólóhùn kan wà tí apá kan ìjà náà máa ń lò: ìṣọ́ra láìsinmi.
òun náà ni oògùn àlàáfíà. Jọ̀wọ́ olùfẹ́ mi, jìnnà sí rere ohun ẹ̀tàn Sátánì. Tí ìwà ẹ̀ṣẹ̀ kan bá jẹ́ bárakú fún ọ, o nílò agbára Ọlọ́run ọ̀gá ògo jùlọ láti já ọ gbà lọ́wọ́ ìwà búburú náà. Wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ènìyàn Ọlọ́run tó kún fún ẹ̀mí mímọ́. O sì tún lè lo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùgbaninímọ̀ràn tí ó jẹ́ Kristẹni láti bọ́ lọ́wọ́ àwọn ìwà búburú náà. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní di ìjẹ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: má ṣe tọ́ ohun ẹ̀tàn Sátánì wò rárá rárá. Má ṣe tọ́ ohun ẹ̀tàn Sátánì wò rárá rárá. Ẹ jẹ́ kí a sọ pé bàbá mi, Olúwa, gbogbo ohun ẹ̀tàn Sátánì nínú ayé mi tó ti di bárakú fún mi, Olúwa jọ̀ọ́ gbà mí, mú mi kúrò nínú rẹ̀. Gbogbo ohun ẹ̀tàn Sátánì tó ti di bárakú fún mi, ọtí mímu ni, àgbèrè ṣíṣe ni, olè jíjà ni, ojú kòkòrò ni, àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé Olúwa, ìwọ ni ó lè gbà mí, nítorí ìwọ ni ó ní omi ara àti ẹ̀jẹ̀ ara mi. Olúwa, já mi gbà lónìí lọ́wọ́ gbogbo ohun tó ń jẹ́ ohun ẹ̀tàn Sátánì. Ọlọ́run yóò sì já wa gbà ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa bá mi share ẹ̀, kẹ́dẹ̀ máa bá mi comment nípa ẹ̀, kẹ́ bá mi pín fún àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní nínú ọ̀run ṣíṣí ti Yorùbá. Nígbà tí a ó pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀, a kò ní di ìjẹ fún èṣù lórúkọ Jésù. Àmín.